Oríyọmí Hamzat. Ọláyẹmí Adébáyọ̀. Lórí prógrámù mi yìí òwe mẹ́wàá ẹni tó bá wí máa gba 20,000 lórí ìrè tí bẹ̀rẹ̀. Tá a bá ń bọ́ ọmọdé wo suloko, tá a bá ń bọ́ ọmọdé jẹ suloko, gangan mọ́ ẹni ní máa ń wò. Tá a bá ń bá ọmọdé jẹ iṣu lóko gangan mú ẹni ló máa ń wò 1-0. Àgbàdo ọ̀rọ̀gùn kó ló kó ọ̀sọ̀yà. Aládélé látòrí 1 ní problem tí mi. Àgbàdo ṣé kí ni? Ọ̀rọ̀gùn. Àgbàdo ọ̀rọ̀gùn kólókó sọ̀yà 1-1. Ọ̀pàdé àgbàlagbà lójú ọ̀nà oní kọ́wágbọ̀ nímọ̀ràn só mọ bó ṣe lo àgbà tiẹ̀ kó tó bó ṣe lo ìwé ẹ̀ kó tó dàgbà. Bóyá wèrè ló ṣe dàgbà yẹn ò mọ̀. Confirm ó pàdé àgbàlagbà lọ́nà oní kó yá ẹ lọ́gbọ́n ǹjẹ́ wọ́n mọ̀ bóyá wèrè ló ṣe dàgbà. That is 2-1. Ọmọdé òjòbí àgbà òjòyè. Bẹ́ẹ̀ni ọmọdé òjòbí àgbà òjòyè mo mọ̀ yẹn tútù. Bẹ́ẹ̀ni ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà gan òsì. Kò lè wọ́n kéré gbé ọwọ́ ọmọdé ò tó pẹpẹ. Wọ́n lu ọmọdé yẹn láti ibi wa 3-2. Igi tá a fi sórí kó tó dòrí iṣẹ́ ńlá ni. Jésù igi tá a fi sórí kó tó di òrí iṣẹ́ ńlá ni ó di 3-3. You will learn today ẹ̀yin èèyàn ẹ̀kọ́ yóò bá lẹ́nu. Bí náà bá láwo kì í jó gorí odò. Ẹ tú ẹ bá mi tú ẹ sọ túmọ̀ ẹ fáwọn èèyàn. Ẹ mọ̀ pé iná ò lè jó lórí omi. Bẹ́ẹ̀ni. Tí náà bá ti wá ń jó sórí omi ó ti lọ́wọ́ àwọn kankan nínú kankan tí wọ́n bẹ́ẹ̀ wọ́n ti wá ní wá gorí odò. Ẹ sọ again. Bí náà ò bá láwo kì í jó gorí odò. Bẹ́ẹ̀ni. Kò lè mọ adìẹ funfun nínú ata. Bẹ́ẹ̀ni. Àfẹ́ni a bá sọ fún. Bẹ́ẹ̀ni kò possible. O lè mú adìyẹ funfun nínú ata tó ti yí bàtà tó dìgbẹ́ àfẹ́ntẹ́yàn bá sọ fún. Ó ní 5-5. Ọ̀ya ó ti ń yá báyìí. Ẹ má ha o. Mò ń gbádùn bẹ́ẹ̀ ṣe ń gbé bọ́. àìfàgbàfẹ́ nìkan ni ò jẹ́ pé ayé ogun. Exactly àìfàgbàfẹ́ nìkan kò jẹ́ káyé ogun. That is 6-5. Bí ọba lọ́wọ́ ńlẹ́ nú àlejò lè mọ sàárè àfọ́jú. Kò possible. Tí o bá ti ní ọwọ́ onílé nú àlejò ò lè dé kó ní àfọ́jú náà sin sí bíbáyìí. Ó ti yé yín ó di 6-6. Má fòkó mi dáná ẹ̀ẹ̀kan lèyàn kọ́. Confirm má fi oko mi dáná ẹ̀ẹ̀kan lèyàn kọ́. Ilé làwò ká tó sọmọ lórúkọ. Exactly wọ́n tó wálẹ̀. Ilé làwò ká tó sọmọ lórúkọ 7-7. Ọmọ tí ó jẹ́ àṣàmú àti kékeré ni ó ti ṣẹnu ṣámṣámú. Ọmọ tó bá máa jẹ́ ṣàmú àti kékeré láti ṣẹnu ṣámṣám 8-7. Àgbà ní bá ní tòlú ọmọdé ní bá ní tún lè bàbá ẹni ṣe. Àgbà ní bá ní tòlú ọmọdé ní bá ní tún lè bàbá ẹni ṣe. Ẹ pàtẹ́wọ́ fáwọn òwe ẹjọ́. That is 8-8. Bọ́mọdé bá ṣubú yóò wo wájú. Ìran àgbà ṣubú wọn àwọ̀ ẹ̀yìn wo. Tọmọdé bá ṣubú àwọ̀ wájú. Bágbà bá ti ṣubú ẹ̀yìn ló máa wò tá ló ń lé mi bọ̀. Ó ti yé ẹ̀yin. That is 9-8. 9-8. Ó ń tọ́lọ̀. Ó ti fún irọ́ ó ti win irọ́ 10 là ń lọ. 9-8. Ẹ lè gbá draw tẹ bá ti mú dé 10-10 ẹ ti gbá draw. mo tẹ̀lé kó win mi ni. irọ́ àwọn fáǹsì yìí máa bínú. ó wù mí káàkiri win mi ni. Ó yẹ já lọ. Kí n tún sọ mi. 9-8. Ẹ jẹ́ àgbà papọ̀. irọ́ àwọn ọmọ ìmúdé 10. Tẹ́lẹ̀ bá ti mọ̀ mọ́tò bá ti. irọ́ ẹyẹ tẹ̀ ṣe sọ 9 náà. Ẹ sọ 9. Ẹ ju 9 yẹn lẹ̀. Ẹ ju 9. Àgbàlagbà tí ń sáré inú ẹ̀ kan nǹkan ò bá lè. Ó lé nǹkan. wàá gbàkàrà wàá gba dùndú lọmọdé fi ń bẹ. Mo láìkì yín. Wàá gbàkàrà wàá gba dùndú lọmọdé fi ń fẹ́ràn ẹni. Ọlọ́gbọ́n ìdájọ́ ìyàwó kọ́ máa dẹ ṣàìjò. Ẹ ti gbọ́ ọlọ́gbọ́n náà ń bá sọ̀rọ̀ kó dájọ́ ìyàwó sílẹ̀ kó tó wá máa dẹ́sà ẹjù tó fẹ́ para ẹ̀ ní. Wonderful 10-10 and I give it to the both of them. Ẹ rí ọ̀ràn tó so ń lẹ̀kẹ̀tẹ̀ bọ́ títí ẹ̀ tọ́ta ńlọ́sẹ̀ ní ọ̀rà tí ò fi rówó san. Ọ̀ràn tó ṣe onílẹ̀kẹ̀ tó fi bọ́tì díẹ̀ tó ta. Náà ló ṣe ní ọ̀rà tí ò fi rówó san. Ṣàngó ń kọ lọ́rùn Ọya ń kọ láyé Ògúnláka yín rọ́ kẹ̀kẹ́ lágbẹ̀dẹ ọlọ́rọ̀ ní síbẹ̀síbẹ̀ òun ò gbọ́ ọlọ́rọ̀ àbí títí. Ṣé ẹ kú bọ̀n wálé ni torí ntẹ́yìn méjèèjì fi bẹ̀rẹ̀ yìí ò ní agbára ẹ bá ń tuntun sọ lẹ́ẹ̀kan o.
mo ní Ṣàngó ń kọ lọ́run. ó ń kọ lọ́run. Ọya ń kọ láyé. Ọya ń kọ láyé. Ògúnlákayé ń rọ kẹ́kẹ́kẹ́kẹ́ lágbẹ̀dẹ. Síbẹ̀síbẹ̀ ọlọ́rọ̀ lóhùn ò gbọ́. ó tún lóhùn ò gbọ́. Ọlọ́rọ̀ àbítítì. mo tẹ̀lé wọn Ìjẹ̀bú ò dáa Ìjẹ̀ṣà ò sùn Ọ̀yọ́ ń yọ mọ́lẹ̀ Ẹ̀gbá fẹ́ràn èpè tá a bá mójú kó ńlá ìfẹ́ ara wa àfàìmọ̀ kí Yorùbá ọmọ máa fi ègún ṣèyàwó. kán má fi ègún ṣèyàwó àti. Ẹni fàyà níjù aṣàánú ẹbọra. bẹ́ẹ̀ni aṣàánú ẹbọra ó di méjì sí méjì. Àgbẹ̀roko lónìí ọ̀fọ̀kọ́ pamọ́ ọ̀la àgbẹ̀roko ọ̀fọ̀kọ́ pamọ́ ẹ sọ fàgbẹ̀ pọ̀kọ́ tí ń fi pamọ́ ń bọ̀ wá fàgbẹ̀ pamọ́ ńjọ́ kan. wow Yorùbá. Ọ̀kẹ́rẹ́ pàdé ìkòkò ó dúró ìkòkò kan lè ṣùn ṣe ọ̀kẹ́rẹ́ lè ṣùn ṣe. bẹ́ẹ̀ni o kí ló dúró fún ọ̀kẹ́rẹ́ tó pàdé ìkòkò tó dúró ìkòkò kan lè ṣùn ṣe ọ̀kẹ́rẹ́ lè ṣùn ṣe. Kọ̀sọ́sà ń bàdàn àṣejì rẹ̀ ò sí lẹ́kọ̀ọ́ ìtẹ́lọ́rùn ní bẹ nílùú wo tó fi fara mọ́dún ọba. wàhálà wà o kò sí. Kọ̀sọ́sà ń bàdàn Ọ̀sà nìbàdàn àṣejì rẹ̀ ò sí lẹ́kọ̀ọ́ ìtẹ́lọ́rùn nílùú wo ní tó fi fara mọ́dún ọba. bẹ́ẹ̀ ni odò ọba ló wà ń bẹ̀. Wọ́n ní tipátipá ní ṣòkòtò fi ń wọ̀dí òkú. tipátipá ni pápá ikú tó bá sanra. Ẹyẹ ń kọrin nílọrin odi ń jó ń bàdàn ọ̀rọ̀ tásùpá bá sọ ó di dandan kó yó ń gẹ́gẹ́. Ẹyẹ ń kọrin nílọrin odi ń jó ń bàdàn ọ̀rọ̀ tásùpá bá sọ ó di dandan kó yó ń oyè gẹ́gẹ́. onígẹ̀gẹ̀ wọ́n jọra. Wọ́n ní kinní kan ló ń gbẹ̀yìn márùn-ún mi nìṣó. oyún ni ìyẹn fẹ́ bọ́ sí ìgbàlódé ṣùgbọ́n ó sì lọ nǹkan kan ló gbẹ̀yìn mọ́ ńlá mi lọ 5 sí 5. yọ làbọ̀. ó di 5 sí 5. ọ̀ràn tó sàkàlàmọ̀gò tó fi dẹ́kun ẹ̀ rínrín tó bá ṣe gúnugún yóò wo kòkò mórí ẹ̀yìn. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ tó. òní alágẹmọ́kú sẹ́yìn àrò ọ̀la alágẹmọ́kú sẹ́yìn àrò bójú ọ̀bá tààrò ọ̀yẹ́ kójú ọ̀tá alágẹmọ́. bẹ́ẹ̀ni. òwe ẹ̀rí mi báyìí bí kò délé àná. ẹ̀rí mi báyìí bí kò délé àná ó di 9. Ojú àwo làwo fi ń gbọ́ bẹ̀. ojú àwo làwo fi ń gbọ́ bẹ̀ 9 sí 9. ilé làwò ká tó sọmọ lórúkọ. ẹ padà wá lé bá mi. mo gbọ́n tán ọmọ ọlọ́fin ní í ṣe mo gọ̀ tán ọmọ ọlọ́fin ní í ṣe mo mọ̀ tán náà ọmọ ọlọ́fin lòun náà ṣe ṣùgbọ́n ibà bá fi pọ́n nǹkan jẹ̀kọ́ dé abéèrè lọ́wọ́ ìpín ni. ó nágbára o. Akiri kọ́fà kì í ṣẹgbẹ́ agbélé kọ́fà. ó ta lẹ́nu Akiri kọ́fà kì í ṣẹgbẹ́ agbélé kọ́fà bẹ́ẹ̀ ni ó kàn so kan. báàbá dó kásá bí ènù a lè bẹ̀rẹ̀ kásù bí ẹ̀lú báàbá bẹ̀rẹ̀ kásù bí ẹ̀lú kó lè pọ̀ kó tásọ̀ ọ̀hún. ẹ wá jagun bí ni. Ọgbọ́n la fi ń ṣèlú àìlára ìmọ̀ la fi ń ṣèlú àìléèyàn àtòmọ́ àtìmọ̀ àtòye la fi ń ṣèlú àìlẹ́nìkan. tọ èní ìnagbára o. gbẹ́gun aláàgbà bá lòde tí ò bá rówó mú wálé tí ò tún lérò lẹ́yìn idán ò tó kìtò tó ni. ẹja máa lò lọ bẹ́ẹ̀. Àìfọ̀sán ṣeré ẹyẹ ẹ̀gà lójú onílé lórí. mo lérò pé ẹ̀yin aráalé ẹ̀ ń di nǹkan mú. bá a bá lu ògbóni jẹ́jẹ́ ẹgbàá fà sísan ni bá a sì lu ògbóni bàǹbàǹ á san ẹgbàá fà kò wá kúkú yá ká lu bàǹbà ká san ẹgbàá fà bí. Ọba kẹ́ẹ̀gbó kẹ́ẹ̀tọ́ orí ahọ́n ní ń gbé ọ̀rọ̀ kò bá kùn gbé odò okùn ló wà. exactly kẹ́ẹ̀gbó. bá a bá rántí ẹni kúkúrú tí ò mẹ́bẹ̀ẹ́ ká má ṣe gbàgbé ẹni tó gùn tí ó tẹ̀ bá a bá sì rántí ọjọ́ ọ̀kọlà kò yẹ ká lè gbàgbé ọjọ́ ọ̀bálé. ṣé kò yẹ kẹ́ pàtẹ́wọ́ fún wọn. Yàgò lọ́nà jayé ó rí mi àsìkò onítọ̀hún ni ò tí ì tó torí básìkò onítọ̀hún bá tó gbogbo ayé ní ó rí kedere. ẹ pàtẹ́wọ́ fọmọ yìí náà. ó ti yá. má foko mi dáná ìjọ kan là á sọkàn akin tá a sófin. téèyàn máa fi kọ́ máa fi oko mi dáná wọ́n ní ọjọ́ kan lèèyàn máa ṣe ọkàn akin téèyàn máa ṣe kí ni sá. wọ́n máa fi kọ́. téèyàn máa fi kọ́. ìwọ kágbó yìí ẹ̀yìn ara rẹ̀ ló fi dáná. màmá wo ẹ lọ́dúngbó ẹ̀yìn ẹ ló bá fi la ọ̀nà ìtumọ̀ ẹ̀ nìyẹn ó ti yé yín bra 1-1. ọba 10 ìgbà 10
ẹnìkan lè lólé ayé gbó bẹ́ẹ̀ ni sáàlà ni sáà ni ẹnìkan ìlú ilé ayé gbé. ṣe ti bọ́ àwọn olùmọ̀tẹ́ ìwọ̀n rẹ̀ ló ó mọ̀ wọn rẹ̀ ni o bá a nà mọ́ mi kò dénú ọlọ́mọ. kò lè dénú ẹ̀ láyé bá mi ná ọmọ mi kò dénú ọlọ́mọ 3-2 ajá kì í gbó níbodè ẹkùn. ó fẹ́ parẹ́ ní òun ajá ò kì í gbó níbodè ẹkùn tó. abiyamọ fọwọ́ kòtò lọ́mọ rẹ̀. kò tó báyìí. ọwọ́ kòtò báyìí ni. ó fi lọ́mọ rẹ̀. yóò wà dún pọ̀ ẹ̀rọ gbígbó fi nà gan. ṣùgbọ́n tí ẹni ẹlẹ́ni bá fẹ́ nà. a sábàrá ni. àbàrà ni tàbí kó yà ká gbà. ṣe ti gbọ́ abiyamọ ó sọwọ́ kòtò nà ọmọ ẹ̀. 43. bẹ́ẹ̀ ni. ṣe mí ṣe ọ́ adìyẹ tàbí lóògùn má fọ́ lẹ́yìn. ṣé mi ń ṣe ọ́ adìyẹ dà mí lóògùn nù máa fọ́ lẹ́yìn ó di 4-4. ìgbà ara là á búra sí. Exactly. ẹnìkan ìbúsàn kò lẹ́ẹ̀rùn. wọ́n kì í pẹ́ ní sàkéèké. bẹ́ẹ̀ ni ọwọ́ kò gbọ́dọ̀ pẹ́ ní sáà kéèké ó ti yé eyín 5-5 wọ́n kàn jù ní pín 5-5 yéé. Five, 4. ọmọ tí ó sin ni kì í kú lójú ẹni. ọwọ́ ara ẹni làbí tó wà. tún wà exactly ọwọ́ ara ẹni la fi ń tún wà ara ẹni ṣe 6. ojú ló pẹ́ sí ìpàdé yìí jìnnà. bẹ́ẹ̀ ni 3. àríṣe ìlàríkà. àríkà bàbá èrè. òsì kádòòyè ká kànga kànga òsì bínú kó sí. ẹ bá ń tún sọ sà. òsì ká wọ́n dòòyè ká kànga kànga òsì bínú kó sí. àgbàbúra. béwé ò bá ṣe ọ́ rí àgbà wá búra béwé ò ṣe ọ́ rí 8-8. igi gogoro wọ́n gún mi lójú òkèrè láti wò. bàbá fà ẹ má hà síbẹ̀ yẹn ẹ hà tí o 5, 4. ilẹ̀ tó bá tójú ẹni sùn kì í ṣòro rìn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ilẹ̀ tó bá tójú ẹni ṣú òkùnkùn ẹ̀ òṣòro rìn. ẹni tí ó daṣọ fún ni tọrùn rẹ̀ là wò ẹni tó. ìgbógbòrò wọ́n ti sọ. òrìṣà bí ìfun kò sí ojoojúmọ́ ní gbẹbọ lọ́wọ́ ẹni. ẹni pé yẹn dùn gan òrìṣà bí ìfun kò sí ojoojúmọ́ ló ń gbẹbọ lọ́wọ́ ẹni. Oh God ẹ wọ ẹ kọ́kọ́ bá mi pàtẹ́wọ́ báwọn bàbá yìí lọ ẹ kọ́kọ́ bá mi pàtẹ́wọ́ báwọn bàbá yìí lọ. Yorùbá bọ̀ wọ́n ní mọ̀rìwò tí ń fìgbágún ṣẹ̀sìn bó bá pẹ́ bóyá òun náà ń bọ̀ wá lóhun àgbélẹ̀ yìí. òótọ́ lọ̀rọ̀ tó sọ Yorùbá náà tún sọ̀rọ̀ wọn ò fi máa ń bí mọ̀rìwò àwọn náà wá fèsì wọ́n ní igi ewúro kò fi tòjò korò. adìyẹ ò pèpè ò tètè mọ̀ ó ń bá wòdì ṣeré ó ṣe bí ẹyẹ tí máa ń rí mọ ni kò mọ̀ pé ẹyẹ tí máa pa ọmọ ni. wọ́n wá lọ tọ́ sẹ́ni gbogbo kó dé wàrú kọ́ yàtọ̀ lé. ó di 2 sí 2. bẹ́ẹ̀ ni n tí wọ́n sọ náà lóòótọ́ ni. gbogbo bí tẹ́yìn gbégbá yẹn ń yé mi ẹ fi bẹ́ẹ̀ ni kankan yẹn wá táìmù. ṣùgbọ́n wọ́n ní àgbàlagbà ò gbọ́dọ̀ wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́. kò yẹ kó wọ́ ó di 3. ilé alájà dáa lóko ẹ kó àbàlọ́ bàjẹ́. ilé alájà ó dáa lóko ẹ kó àbàlọ́ bàjẹ́. ó dáa náà ẹrú ní bàbá ọ̀nà lójì. bẹ́ẹ̀ ni ẹrú ní bàbá ọ̀nà lójì ó di 4. ẹ má kún o. agúnyán sanyán kì í bẹ̀rù òkèlè. agúnyán sanyán kò ń bẹ̀rù òkèlè ó di 4 sí 4. ẹni mi ò jẹ́ ní èèyàn mi ò jẹyàn wọn ò ní fi wá láàárọ̀ lásán. ó di 5. ẹni mi ò jẹ́ ní èèyàn mi ò jẹyàn àti fi wá láàárọ̀ lásán ó di 5 bí. ata ńlá la fi dogúnnugún. ata ńlá la fi ń ṣe kí ni. la fi dogúnnugún. la fi ń dogúnnugún. ọ̀pọ̀lọpọ̀ ọyọ̀ ní mọ́gbẹ̀gbẹ̀ ń dùn. ọ̀làgbàlagbà epo la fi ṣe kówé. kí ló ṣẹlẹ̀. bàbá sì tán òkèlè àkàsù ẹ̀kọ́ kan la fi kó jẹ.
èyí tá a fi wá máa wá ka èèwọ̀ ṣé bá rẹpẹtẹ parí lẹ̀ poem yẹn jẹ́ ń bọ̀ mo gbádùn yín. èyí tá a fi máa ka èèwọ̀ rẹpẹtẹ lẹ̀ kí ló dé tá a fẹ́ yẹ́lẹ̀ láì jẹ. ó yá. àwọn àgbà bọ̀ wọ́n ní ìkòkò tí ó sàrọ̀sìn ìdí rẹ̀ ó gbóná. ìkòkò tí ó ṣe àròsìn bẹ́ẹ̀ni ìdí rẹ̀ ó gbóná. ìkòkò tó máa jata làwọn ọmọ ọ̀sìn mọ̀. ó yé mi. ìkòkò tí ó sàrọ̀sìn nítorí ẹ mọ̀ pé tẹ́ bá gbé apẹ síná tó bá ti gbóná tẹ́ ti sè tán tẹ́ bá ti wá sọ̀kalẹ̀ tẹ́ ti gbé kú ń bẹ̀ yóò tún padà máa hó èyí tí ń hó yẹn gangan làrọ̀sìn ṣùgbọ́n ìdí rẹ̀ ti kọ́kọ́ gbóná. mẹ́fà lẹ́gbọ́n yẹn o. bádé ọlọ́kọ̀ ọ̀bà tán lẹ̀ àìmútalàyè. bẹ́ẹ̀ni. orí yeye ní mògún ta ìṣẹ̀lú pọ̀ orí yeye ní mògún ta ìṣẹ̀lú pọ̀ ó di méje. àṣírí ìkòkò ajakọ ni ó tú. bẹ́ẹ̀ni àṣírí ìkòkò ajakọ ló máa tú. ẹni mi ò jẹ́ ní èèyàn mi ò jẹ èèyàn wọn ò ní fi wá láàárọ̀ lásán o. àti sọ. ọ̀rọ̀ tó bá ṣẹ lódò ńgbà náà tí ò bá ṣàkàn yóò ṣẹja. ọ̀rọ̀ tó bá ṣẹ lódò tí ò bá ṣàkàn bẹ́ẹ̀ni bí ò kì í ṣàkàn yóò ṣẹja. àṣẹjà ó di mẹ́jọ. ọ̀rọ̀ tí ó dùn bẹ́ẹ̀ ní rí ọ̀rọ̀ tó bá ṣàkàn ẹja ní kọ́ sí. ọmọ ọ̀run mi gbà mí wọn yà kẹrù sí kòtò lọ bọmọ lọ́rùn ni. bẹ́ẹ̀ni ọmọ mi ọ̀run wá gbà mí àfi kéèyàn kẹrù sí kòtò kò lọ bọmọ náà lọ́rùn ó di mẹ́jọ. bólógìnní bá gàjà tì kọ́ lọ bá bàbá rẹ̀ lóde ọ̀run. ó ṣe jẹ́ bíi tiẹ̀ lẹ́tí ń fa ti ń yọ bí ológìnní bá gun àjàtì kọ́ lọ bá bàbá rẹ̀ lóde ọ̀run kí ló ti láyé ó di mẹ́sàn-án sí mẹ́sàn-án. irọ́ ni pẹpẹ ń pa àjàlú lẹ́rù. àjàlú lẹ́rù. abímọ lẹ́ẹ̀kínní aṣọ ní kò kú mọ́ ó kú abímọ lẹ́ẹ̀kejì aṣọ ní mọ́ lọ mọ́ ọlọ àwa bímọ lẹ́ẹ̀kẹta aṣọ ní dúró jayé kò dúró ṣé tá a bá bí lẹ́ẹ̀kẹrin ṣé kò ló kọ láṣọ.